Hello, ẹ pẹ̀lẹ́ ńbẹ̀ yẹn o. Ẹ ṣeun gan-an. Tẹ́ bá wa share, tẹ́ bá wa like, tẹ́ bá wa subscribe. Ẹ ṣeun gan-an, Ọlọ́run á pọ́n yín lé. Mo sọ fún yín pé tẹ́ bá ti ń subscribe, tẹ́ bá mi share, tẹ́ bá ti subscribe báyìí, any information màá kọ́kọ́ gbé sí wa létí. Ṣé ẹ mọ̀ wípé ọmọ yìí tó ń pè ní Títí Àṣàbí, ó ti ń kọjá ààyè ẹ̀ ní rẹ̀, ó tiẹ̀ ti kọjá ààyè ẹ̀. Kábíyèsí ti lé ó ní òun ò ní lọ. Wọ́n ní ṣe ló lọ ń rìpọ́ọ̀tì kábíyèsí káàkiri. Fún rìpọ́ọ̀tì, a lọ sọ́dọ̀ ilé àrípọ́tà. Wọ́n ní gbogbo bó dẹ̀ ṣe lọ ń gbà tó lọ ń fẹjọ́ kábíyèsí sùn. Wọ́n ní kò síbi tó ti gbà àárẹ̀ o. Ẹ̀bi ṣá ló ń gbà bọ̀. Kò sẹ́ni tó ń dá láre. Ẹ̀bi ṣá ló ń jẹ bọ̀. Ó ṣà ń jẹ̀bi, ó ń jẹ̀bi. Bóyá nǹkan tó fi ń ṣe dírámà. Gbogbo àwọn onídírámà yẹn tó bá ti ń ṣe dírámà, àṣé wọ́n lọ ń ra problem àwọn ẹlòmíì. Òun náà fi ń ṣe gbogbo eré tó ń ṣe yẹn. Tá máa sọ pé eré ni. Who told you say eré? Nǹkan tó ti jẹ àwọn èèyàn níyà. Tán ti ṣe, tán ti sunkún, tán ti kàgbákò nínú live wọn. Òun náà máa rà tán máa fi ṣeré láti fi jẹ́ pé wọ́n fi ń preach fún wa, wọ́n fi ń kọ́ wa lọ́gbọ́n. Káwa náà lè máa rí ẹ̀kọ́ kọ́ nínú àwọn kiní yẹn. Ó real o. Gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní ààfin Ọjájá ńsìn, ṣé wọ́n máa sọ wípé eré ni? This is physical and face to face. Ó real bàjẹ́. Wọ́n máa ń sọ wá ní ìtàn ní pé irọ́ náà ń pa kò rí bẹ́ẹ̀. Ẹ wo gbogbo dírámà tó ń ṣẹlẹ̀ ní ààfin kábíyèsí Ọọ̀ni. Ṣé pé àwọn tó mọ̀, tó ń tẹ́tí, tó ń tiẹ̀ mọ nǹkan tí íńtánẹ́ẹ̀tì ń sọ. Torí gbogbo nǹkan tá à ń sọ yìí, tá à ń ṣe, íńtánẹ́ẹ̀tì la ti ń gbọ́. Tá bá dẹ̀ gbọ́ bẹ́yẹn, à ń láti jẹ́ kí a rí àwọn opinion olúkálùkù. Ká dẹ̀ kí gbogbo wa ká jọ fẹ́nu sí. Ká dẹ̀ fi kọ́ ọgbọ́n. Ká dẹ̀ fi la àwọn òpè lóye. Irú àwọn ìyàwó kábíyèsí, òpè baba ńlá òpè ni wọ́n. Can you imagine? Kí ló dé? Wọ́n á fẹjọ́ sùn eléyìí. Wọ́n ní Títí ò ṣe dáadáa. Ó lọ sọ fún Tẹ́mẹ̀dù, Títí ò ṣe dáadáa. Ìdáàmú. Lọ́ bá sọ pé ó lọ sọ́dọ̀ kábíyèsí Ẹlẹ́gùṣì. Ó lọ sí ọ̀dọ̀ Ẹlẹ́gùṣì àbí kí ló ń pe bàbá yẹn? Ààfin Ẹlẹ́gùṣì. Wọ́n lọ rìpọ́ọ̀tì Ọọ̀ni Ifẹ̀. Ó lọ rìpọ́ọ̀tì ẹ̀ fún Ẹlẹ́gùṣì. Wọ́n ní bó ṣe bẹ̀rẹ̀ sí ní dọ̀rọ̀lẹ̀. Pẹ́rẹ́pẹ́pẹ́pẹ́. Mà ṣe. Wọ́n ní bó ṣe ń sọ ṣá, kò mọ̀ pé ìyàwó kábíyèsí, ìyàwó Ẹlẹ́gùṣì, ìyẹn ń gbọ́ tètè gbàgbé orúkọ tó ń pe ìyàwó ẹ̀. Màá rántí orúkọ ẹ̀. Ó dàbí pé ìyẹn ni junior wife, bí senior wife ṣá. Wọ́n ní bí ìyẹn ṣe gbọ́. Ìkan nínú àwọn ìyàwó Ẹlẹ́gùṣì ṣá. Wọ́n ní bí ìyẹn ṣe jáde. Pé wá arábìnrin. Òun ti ń gbọ́ pẹ́rẹ́pẹ́pẹ́pẹ́. Tó ń gbọ́ pẹ́rẹ́pẹ́pẹ́. Kábíyèsí dẹ̀ ti á ń fún ẹ ní àwọn instances nǹkan tó ṣe. Pé ó dáa. Wọ́n ní kó bẹ́ẹ̀ bá kábíyèsí sọ̀rọ̀. Ìyẹn ní Ẹlẹ́gùṣì ní kò sí nǹkan tóun fẹ́ bá kábíyèsí sọ. Ju wípé graffiti nǹkan tó ṣe. Báwo náà ṣe fẹ́ yanjú ẹ̀? Tírú nǹkan bẹ́ẹ̀ yẹn tó máa tán lẹ̀. Pé pé òun mọ bóun ṣe lè sọ sí o. Ó ní ẹ tún wo ẹni táa wá tún ẹjọ́ yàn sùn, ṣe ló tún gbè lẹ́yìn olórí Naomi. So ibi tí ìyàwó kábíyèsí ti ṣá jáde ní ìyẹn ìyàwó Ẹlẹ́gùṣì. Ìyẹn ni, are you out of your mind? Ìwọ ò rí gbogbo nǹkan tó ń sọ pé o ṣe. O ò tí ẹ̀ show romance kó tí ẹ sọ wípé kán bẹ́ẹ̀ pé irú ẹ̀ ò ní wáyé. Wọ́n ló wá ń ṣe bíi pé bóyá ó fẹ́ bá
ó fẹ́ insult Ọba Elégùṣì. Ìwọ yóò tí ẹ ní respect. Wọ́n ní nǹkan tí ìyàwó Elégùṣì, wọ́n ní nǹkan tó ń fi bà á ni pé yẹ kí wọ́n tún tọ́ sókè ó fetí gbà pé kó wá get out kúrò ní ààfin àwọn. Who are you? Kí ló rò pé ó jẹ́? Ṣé bẹ́ẹ̀ ṣe fi pé kábíyèsí ọ̀dọ̀ yín ló fẹ́ insult? Èèyàn ló insult ọkọ wọn pé kó wá get out. Wọ́n ní wọ́n lé ìgbẹ́ là ń fẹ́wé. Ìyẹn Títí ṣẹ́rí kò tí ó ti kọjá yìí. Wọ́n náà lé ẹsẹ̀ ò balẹ̀ torí ìyàwó Elégùṣì wọ́n ló fi wé gègé ló fi wé gègé. Ìwọ wá ní wọ́n ń gbèjà pé kábíyèsí táwọn ń gbèjà Naomi. Nǹkan kan tí mo fẹ́ ká mọ̀ ni pé ṣé ẹ rí Naomi yẹn? Naomi yẹn, ẹni tí ó bá kó obìnrin yẹn, ó kó ọ̀ràn. Ẹni tó bá sọ̀rọ̀ ọ̀ràn náà ló dá. Mo ṣá mọ̀ pé ẹni tí Ọlọ́run ti dá ni Naomi. Wọ́n fọwọ́ kan tì, wọ́n sọ̀rọ̀ ẹ̀ tì, wọ́n ṣe gbogbo ẹ̀ not to talk of èso tó jáde látara ẹ̀. Àwọn people yẹn wọ́n kàn ń fi wàhálà ṣeré ni. Wàhálà yẹn dẹ̀ ń bounce lórí wọn. Ìyẹn Títí láì. Àbẹ́ ẹ̀ mọ gravity nǹkan tán ló ṣe. Ó mà fẹ́ lọ pa ọmọ Naomi mà ni. Ó mà kidnap ọmọ Naomi mà ni. Jésù. Àrólé kábíyèsí of Ifẹ̀. Ọọ̀ni of Ifẹ̀. Ó mà fẹ́ àmọ́ ẹni tó gúnyán fún tó ní ọbẹ̀ òṣòro. Ó tún ní guts, wọ́n ló lọ ń report káàkiri. Ẹ rí pé tí ẹ ti ta. Ó yìí ṣe pápápá o. Ṣé ẹ mọ̀ pé ó sọ pé Lekki mansion kábíyèsí gbọ́dọ̀ wí ilẹ̀ fóun. Àìjẹ́ bẹ́ẹ̀. Kò ní rọgbọ fóun àti kábíyèsí. Wọ́n ní ṣe ni kábíyèsí ti ẹ̀ ń wò. Wọ́n ní gbogbo àwọn tó ti commit nínú ààfin yẹn. Wọ́n ní kábíyèsí kan wò. Èyí Mariam ìyẹn kàkàkàkàkà pé kábíyèsí ò ṣe bẹ́ẹ̀. Kábíyèsí ò tiẹ̀ tún tọ́kàn jáde kàn wò ni. Ó ṣe tán ó wọlé. Wọ́n ní àwọn kan sọ pé báwo ni kábíyèsí ṣe máa gbọ́ gbogbo ọ̀rọ̀ bàǹtàbàǹtà bẹ́ẹ̀ tó ń wọlé. Tó ní kó wọlé. Tó wọlé tí ò dẹ̀ rí nǹkan ṣe fún un. Pé wọ́n ní kábíyèsí ní mission. Pé kán má béèrè ni. Kán má jẹ́ kí kábíyèsí dá sọ̀rọ̀ bẹ́ẹ̀. Pé later olúkálùkù wọn máa jẹ gba. Àná Ọlọ́run máa flush wọn kúrò. Gbogbo àwọn oníṣẹ́ ibi tó wà ní palace. Gbogbo wọn ìkọ̀ọ̀kan gbogbo. Bórí Naomi ṣe bẹ̀rẹ̀ sí ní mú gbogbo wọn nìyẹn. Olódífá fún Títí tó tún gbọ̀nà ọ̀dọ̀ Elégùṣì. Àwọn kan náà sọ pé wọ́n ti report àwọn tó wà ní palace ìyàwó gbàtú ẹ̀yọ̀ tí kábíyèsí lọ kó sí sáàfin. Wọ́n ti lọ report fún bàbá Ọbásanjọ́. Ẹ rí pé bí Kélé ṣe ń gbé gbogbo wọn ní kọ̀ọ̀kan ni. Ẹ̀yin èèyàn wa. Tó bá mi share ẹtí tẹ fi ń gbọ́ mi. Kò ní bàjẹ́ o, kò ní dí o. Ojú yẹn tẹ fi ń wo àwọn àwòrán yẹn. Torí a fún yín lẹ́yìn gbogbo àwọn àwòrán tó jẹ́ pé ó bá àwọn comment tá à ń sọ bá mu. Ẹ bá wa share kẹ́ dẹ̀ bá wa like. Ẹ ṣé tẹ fi ń tẹ́tí sí wa kẹ́ dẹ̀ bá wa ṣe sí comment section. Torí gbogbo àjọ ń pé gbọ́n ni. So láì little one to kẹ́ tún gbọ́ information yẹn. Another information bá tún wá. Màá tún tẹ̀ sí yín létí. Ẹ ṣé tẹ fi ń tẹ́tí sí wa. Bye.